Kú dédé wòyí o, ìròyìn lérèfé ni mo mú wá sétí ìgbọ́ yín láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Ọbọ́falẹ́yẹ. Alága àjọ tó ń rí sí ọrọ̀ ajé àti ṣíṣe owó ìlú ní kúmọkùmọ EFCC Ọlá Olúkóyèdé ti jẹ́ kí ó di mímọ̀ ní Ọjọ́bọ̀ wípé kò dín ní 100 agbẹjọ́rò àgbà tí wọ́n wà lórí ẹ̀sùn ìgbẹ́jọ́ ìwà ìbàjẹ́, ṣíṣe owó ìlú ní kúmọkùmọ àti àwọn ìwà tí ó farapẹ́. Olúkóyèdé sọ̀rọ̀ yìí ní ibi ìdánilẹ́kọ̀ọ́ kejì ti ọlọ́dọọdún èyí tí ó wáyé ní ìlú Àbújá tí àwọn ènìyàn pàtàkì láwùjọ ní pàtó àwọn amòfin tó kọ́ṣẹ́mọṣẹ́ dójú àmì péjọ síbẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Nation. Aṣòfin tí ó ń ṣojú ẹkùn agbègbè gúúsù ìpínlẹ̀ Borno ní ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin àpapọ̀ Aliu Dume ti fìdí ìṣẹ̀lẹ̀ ìpànìyàn ní ìpakúpa tí àwọn ẹgbẹ́ Boko Haram àti àwọn adàlúrú kọlu ìlú Goshe ní alẹ́ ọjọ́ Ìṣẹ́gun, tí wọ́n sì pa àwọn ará ìlú, ológun àti àwọn adàlúrú agbébọn tí kò lóǹkà, nínú èyí tí ó jẹ́ kí wọ́n ké sí àwọn ológun láti lọ kojú wọn nínú igbó Sambisa àti orí òkè Mandara kí wọ́n sì dẹ́kun gbogbo ọṣẹ́ tí wọ́n ti ṣe ní apá gúúsù Borno. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Leadership. Mọ̀ọ́ká àgbà òṣèré eré orí ìtàgé ní Peter Odoche ti ṣe àfihàn ìdojúkọ ńlá tí ó ń fi gbogbo ìgbà kojú ìpèníjà iná mọ̀nàmọ́ná, èyí tí ó jẹ́ kí ó ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ wípé kò dín ní $40,000 naira tí òun ná ní òòjọ́ láti fi jẹ́ kí iná wà nínú ilé òun. Peter Odoche, tí ó jẹ́ ọmọ ọdún 78, sọ̀rọ̀ yìí síta nínú ìfọ̀rọ̀wérọ̀ tí wọ́n ṣe fún un ní orí ẹ̀rọ móhùnmáwòrán ti Africa Independent Television (AIT) ní Ọjọ́bọ̀. Níbẹ̀ ló ti fọ́n gbogbo owó tí ó ná sórí iná mọ̀nàmọ́ná ní ojúmọ́ sí wẹ́lẹwẹ̀lẹ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch. Àwọn àjọ EFCC ẹ̀ka ti ìlú Àbújá ti gbé Jian Wenhao tí í ṣe ọmọ ilẹ̀ China lọ síwájú adájọ́ Ibrahim Shekarau tí ó wà ní ilé ẹjọ́ tí ó ga èyí tí ó kalẹ̀ sí Mararaba, ìpínlẹ̀ Nasarawa. Ẹ̀sùn tí wọ́n sì fi kan ọmọ ilẹ̀ China náà ní ìwà ìyànjẹ. Ìròyìn yìí ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ bí ó ṣe lo ọgbọ́n àrékérekè fún Paul Yiko nípa lílo $1,000 láti bá a fi sí àpò owó tí nọ́mbà rẹ̀ jẹ́ 1715754475 ní orúkọ rẹ̀ ní ilé ìfowópamọ́ Access Bank PLC fún ìdí láti lè máa lò ó fún iṣẹ́ tó lòdì sófin. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post. Gómìnà àná tẹ́lẹ̀ rí ti ìpínlẹ̀ Bayelsa, ẹni tí ó tún ṣojú ìwọ̀ oòrùn Bayelsa ní ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà, Seriki Dixon, ti fi ẹgbẹ́ òṣèlú People Democratic Party (PDP) sílẹ̀ tí ó sì bọ́ọ̀dì sí ẹgbẹ́ òṣèlú tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fi orúkọ sílẹ̀ tí ó ń jẹ́ Nigeria Democratic Congress (NDC). Ó sọ ìrèdí tí òun ṣe lọ sínú ẹgbẹ́ òṣèlú NDC àti bí òun sì ṣe fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ kò ju pé gbogbo ìfáǹfà, aáwọ̀, ìpèníjà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ó wà nínú ẹgbẹ́ òṣèlú PDP, àti pé ọ̀pọ̀lọpọ̀ oṣù ni àwọn tí ń ṣe ìjíròrò àti àròjinlẹ̀ lórí ipò tí orílẹ̀-èdè Nàìjíríà wà báyìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard. Adájọ́ Joyce Abdulmalik ti ilé-ẹjọ́ àpapọ̀ tí ó ga èyí tí ó fìdí kalẹ̀ sí ìlú Àbújá ti sọ ní pàtó iye owó tí ó tó mílíọ̀nù lọ́nà igba $200 million ní kí wọ́n fi gba ìdúró Attorney General ti orílẹ̀-èdè lápapọ̀ tẹ́lẹ̀ rí AGF Abubakar Malami, ìyàwó rẹ̀ Asabe Bashir àti ọmọ rẹ̀ ọkùnrin Abdulaziz Malami kí ẹnìkọ̀ọ̀kan wọn náà san mílíọ̀nù lọ́nà igba. Ilé-ẹjọ́ tún pàṣẹ wípé kí ọ̀kan lára àwọn onídùúró rẹ̀ kó fi àwọn dúkìá kọ̀ọ̀kan sílẹ̀ nínú èyí tí ó wà ní Maitama tàbí Asokoro, àti kí àwọn olùjẹ́jọ́ fi ìwé ìrìnnà wọn náà sílẹ̀ kí wọ́n sì tún wà ní àkóló ọgbà ilé ibi àtúnṣe ti ilẹ̀ Nàìjíríà. Adájọ́ Abdulmalik wá sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 16 oṣù kẹta March 16 ọdún tí a wà nínú rẹ̀ yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Nigeria Tribune online.
ẹgbẹ́ Youth Renaissance for Good Governance ti kọ ẹ̀sùn tí àwọn ẹgbẹ́ Coalition of South-East Youth Leaders (COSYL) fi kan igbákejì agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin àpapọ̀ lórí iṣẹ́ àgùnbánirọ̀ àti ìwé-ẹ̀rí àkọsílẹ̀ iléèwé Nigeria Law School rẹ̀, èyí tí wọ́n ti kó dànù sínú igbó, tí wọ́n sì tún jẹ́ kí ó di mímọ̀ fún gbogbo ènìyàn wípé wọ́n ti fi ọwọ́ kan òṣèlú bọ̀ ọ́ nínú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn This Day. Àjọ tí ó ń rí sí ètò ìdánwò oníwèé mẹ́wàá WAEC ti kéde fífikún ọjọ́ tí ó yẹ kí ètò ìforúkọsílẹ̀ lórí ẹ̀rọ ìgbàlódé ti ọdún 2026 wá sópin fún àwọn akẹ́kọ̀ọ́. WAEC ṣe ìkéde yìí ní ọjọ́ Ẹtì lórí ẹ̀rọ alátagbà X wọn. Wọ́n ṣàlàyé wípé ọjọ́ kan péré ni àwọn fi kún, èyí tí ó jẹ́ ọjọ́ 13 oṣù kẹta March 13 ọdún 2026. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Guardian. Ààrẹ àná Olúṣẹ́gun Ọbásanjọ́ ní Ọjọ́bọ̀ ní ìlú Abẹ́òkúta, ìpínlẹ̀ Ògùn, níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́gboyè ti ilé ẹ̀kọ́ gíga ti Olúṣẹ́gun Ọbásanjọ́ Leadership Institute (OOLI) ni ó ti sọ pé ipò olórí ní ọ̀nà kan gbòógì fún ilẹ̀ adúláwọ̀ láti gòkè àgbà tí yóò sì mú wọn tẹ̀síwájú. Ó tún wá tẹ̀síwájú nínú àlàyé rẹ̀ wípé tí kò bá sí olórí tó dára, irú orílẹ̀-èdè bẹ́ẹ̀ yóò farapa. Orísun rẹ̀ náà yóò di jíjí gbé sálọ. Àwọn ọmọ tí wọn kò ní ètò ẹ̀kọ́ tó péye tàbí tó yè kooro yóò lọ sùn pẹ̀lú ebi. Àwọn ọ̀dọ́ tí wọ́n ní ọjọ́ iwájú tó dára yóò gbé ìrètí wọn tì sẹ́gbẹ̀ẹ́ kan. Wọn yóò sì wá máa lọ ṣiṣẹ́ tó léwu lórí pé wọ́n ń wá jíjẹ mímu lọ káàkiri. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Trust. Olóyè alátakò àti ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Aisha Yesufu ti bẹnu àtẹ́ lu ìṣèjọba Ààrẹ Bọ́lá Tinubu níbi ìfọ̀rọ̀wérọ̀ tí ó ṣe nínú ẹ̀rọ amóhùnmáwòrán Channel lórí ètò òṣèlú tòní ní Ọjọ́bọ̀, tí ó sì tún kìlọ̀ wípé ìnira àti ìṣèjọba tó mẹ́hẹ lè túbọ̀ yọrí sí ìwọ́de ìfẹ̀hónúhàn tí ó tún tóbi ju EndSARS lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Sun. Ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ nítorí pé kí n lọ bẹ̀ oge. Ẹ tún pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn lérèfé mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ má ṣe aláìlọ́kọ̀ sí YouTube channel ìròyìn lérèfé, kí ẹ jọ̀wọ́ kí ẹ bá mi subscribe, kí ẹ má tún gbàgbé fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀ kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí i. Ẹ ṣé, mo dúpẹ́ tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi nígbà gbogbo. Ó dàbọ̀.